nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yíyapa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àtìran Yorùbá àtìran ẹ̀yà Ìgbò àwọn tá a jọ bẹ̀rẹ̀ earlier nígbà náà gbogbo wọn rí dààmú lọ́nà kan àbí kejì. Èmi tí mo padà lójú ọ̀nà nìkan ni mi ò rí dààmú láàrin wọn because mo rántí dáadáa lórí WhatsApp lórí Facebook mo create agitation for Oduduwa Republic eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn join fún ńlá padà change sí Yorùbá Nation. Agitation for Oduduwa Republic, go and check it. So lórí pa àwọn èèyàn tó nífọ̀n tó lè kánná àwọn tó lámì tó lápá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa. Èmi tí mo sì dálẹ̀ tí mo sì pè wọ́n wá ńgbà mo tún wá wo sàkún ẹ̀ ṣèwádìí mi jinlẹ̀ mo rí pé kíní yọ̀ rọrùn mẹ́ẹ̀ bá gbàgbé nínú àwa tá a kálàyé kíní ọ̀ngbà náà Adéyínká grandson bẹ́ẹ̀ Nnamdi Kanu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tẹ́ ẹ̀ bá yára gbàgbé ọ̀rọ̀ o ẹ mọ̀ pàwọ́ tá a jọ ń pariwo ẹ̀ nígbà náà nìyẹn. Wọ́n connect mi Adéyínká grandson nígbà yẹn pé idea wa papọ̀ ṣùgbọ́n nígbà tí mo fíwà Adéyínká grandson mo ṣàkíyèsí pé máàlù yẹn nífẹ̀ẹ́ ìran rẹ̀ gan ó nífẹ̀ẹ́ ìran Yorùbá gan ó dẹ̀ fẹ́ràn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó tilẹ̀ jẹ́ pé condition nísìn mi ń gbọ́ ń lọ ń bọ̀ Adéyínká grandson mọ́ ó jẹ́ nǹkan tó fún mi ní kò rẹni níjànú díẹ̀ nípa orí ọ̀rọ̀ Yorùbá pé ẹnu tí wọ́n fi ń padégún náà ni wọ́n fi padé Ògún. ọ̀rọ̀ Yorùbá kì í pẹ́ di máa jó lọ́mọ ń wẹ̀yìn rẹ̀ ọmọ ọlọ́mọ wọn fìpá jí ọmọ ọlọ́mọ ni wọ́n ránṣẹ́ dé tòrótòró. God bless you sir, God bless you mẹ́ káàbọ̀ o, God bless you sir. Kí wàá ní tí mo ló gbé mi wá òun náà ni ẹ farabalẹ̀ ni o bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ o ọ̀rọ̀ tí kálukú wa máa gbọ́ tí ó délé tí ó tún padà lọ ronú ni o. Yes, tí n bá ti sọ bẹ́ẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ. So ó possible káyìn náà ti bá pàdé ó possible kẹ́ ti come across ẹ̀ ni mo fi ní kẹ́ bá mi share program yẹn kó délé kó dóko kó dẹ́sẹ̀ kó dọ́nà jíjìn. Ètò tó yí ọmọ káàró òjìrè lélẹ́yìí gbogbo tí ṣẹlẹ̀ sọ lónìí Nnamdi Kanu ti predict ẹ̀ sẹ́yìn èmi náà ti predict ẹ̀ sẹ́yìn ẹ̀ ń bá sọ pé rárá kó lọ wo àwọn previous record mi. Now ẹ já bọ́ sí business even in hard work God bless you we have it all. I can beat my chest pé gbogbo tí Yorùbá nílò pátápátá láì wo bí we have it all. A ní ilé ọlọ́ràá tá a lè fi sọ̀gbìn tá a lè fi dáko láì lo ajílẹ̀ tí nǹkan wa ó dẹ̀dá. Ìrìlẹ̀ tó wá kù bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ epo crude oil bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ bitumen bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ gold. So what else do we need? We have manpower, we have intellectuals, we have psychologists, we have engineers, we have scientists, mathematicians, name it. Kò sí nǹkan tá a fẹ́ tá a ní. So now Nnamdi Kanu ibi tó bá wà lónìí ilẹ̀ rẹ̀ o kò tí ì kú o kò sì ní kú lágbára Ọlọ́run. Ó ṣeé ṣe kí Nnamdi Kanu rà àánú gbà bẹ́ẹ̀ ni Nnamdi Kanu is a good man with good intention. Àgbékalẹ̀ rẹ̀ lọ wrong. Ẹni tó rí pé ìyà ń jẹ ìran ẹ̀ tó dìde fún ìran ẹ̀ ṣùgbọ́n tó wá gba ọ̀nà tìpátìkúùkù kò sẹ́ni tó lè jẹ́ lọ pẹ̀lú ọ̀nà tìpátìkúùkù ní Nàìjíríà yìí o lẹ́ni other country gan l'Amẹ́ríkà ò lè lo tìpátìkúùkù jẹ́ lọ. Tẹ́ ẹ bá jagun ẹ̀sìn padà bọ̀ ní tébù ilé mi fi sọ wípé a ní láti tàjẹ̀ sílẹ̀ ẹja kúkú bẹ̀rẹ̀ láti tébù. So Yorùbá àwa ní approach tó dáa a ní èròǹgbà tó dáa a dẹ̀ ní approach tó dáa la fi ń lo legal way pé a need àwọn negotiator nǹkan la fi ń lọ kí lorúkọ ẹ̀ United Nations nǹkan la fi ń kọ lẹ́tà la fi ń ṣe referendum orí social media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹ bá ń tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ ẹ bá rí dájú pé ẹ bá mi share program yìí o. God bless you. Ẹ já lọ. Some of you do not understand what the Fulanis have in store for you. Very, very soon it is going to happen, and when it happens, your eyes will clear. And very, very soon it is going to happen, and when it happens, your eyes will clear.
ojú wa ti ń clear lóòótọ́. Nnamdi Kanu ti sọ years back bí ó dàbí ẹni pé ìmọ̀ nǹkan tí Fúlàní ní in stock for you, kò sí nǹkan ní in stock. Ìwọ gbọ́, èmi gbọ́, ẹ̀yin gbọ́, àwa gbọ́ lẹ́nu Sir Ahmadu Bello. Ó láwọn bàbá àwọn ti jogún ilẹ̀ Nàìjíríà fáwọn títí dé ìgbèrí òkun, àwọn ó sì gbà débẹ̀. Usman Dan Fodio ló sọ bẹ́ẹ̀. Meanwhile, Fúlàní ò kí ń sọmọ Nàìjíríà. Ogun ẹ̀sìn wọn jáde bí pẹ̀lẹ́sìn tán fi rápálá wọ Ìlọrin, wọn ò kúkú kógun dé Ìlọrin. Ọ̀tẹ̀ àti rìkísí ọmọ Yorùbá ló bí bìlísì sí wa lọ́rùn. Bí Aolẹ̀ ọ̀bá gbógun sáfànjá, Àfọ̀njá ò ní wá ìrànlọ́wọ́ káàkiri. Aolẹ̀ gbógun sáfànjá, Àfọ̀njá wá ràn lọ́wọ́ dé ọ̀dọ̀ Ali Saliu, ṣé wàá lé mi ọ̀ràn lọ́wọ́ láti jẹ Ọ̀yọ́run. Wọ́n pa Àfọ̀njá, wọ́n jogún ilé Àfọ̀njá. Ìran Yorùbá nìkan náà ní ṣera wọn tí jẹ́ lọ. Bó bá jẹ́ yàmí ló kojú ogun sí wa, wọ́n bá wa ń bùbá, wọ́n bẹ̀ kún wa ń bùbá. Ṣùgbọ́n ogun lé ní máa ń sábà ja ìran Káàárọ̀ Oòjíire. Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. You see it very clearly. I was warning you. It is the spillover of their same, should I say, terror effects that we are feeling right across the South. That was why we said with the launch of ESN that we cannot allow that nonsense to continue. Now, ó nítorí ẹ̀ làwọn ṣe gbé ESN kalẹ̀, Eastern Security Network. Lo and behold, ESN, do you know pé wọ́n dúró dòfin ìjọba? Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣẹ̀ṣẹ̀ ń dódà proofer. Kí federal government ó approve ìró ẹkùn, kí Ṣèyí Mákindé ó fọwọ́ sí ìró ẹkùn. ESN, ẹnìkankan ò give damn for anybody. Nnamdi Kanu give order, wọ́n dá ESN nílẹ̀ ni, wọ́n dẹ̀ wà well operated, well prepared. Wọ́n dẹ̀ carry out operation wọn lóríṣiríṣi ọ̀nà, though wrongly, in wrong way. Ṣùgbọ́n wọ́n rí kankan achieve. Eégún Fúlàní ò lè sẹ́ ní East kan sọ pé àwọn ń dẹran káàkiri. Kì í ṣe pé wọ́n lé Fúlàní léré lásán, wọ́n gbẹ̀mí Fúlàní, wọ́n gbẹ̀mí màálù wọn. Òòrí ńgbà tí wọ́n kọjú ìbọn sí màálù, tí wọ́n bẹ̀rẹ̀ sí pa màálù lọ pa màálù bọ̀, tí ẹwọ́ gan tó ní màálù gan ara jẹ́ ọ̀tá ọ́. Màálù tó bá gbé ìkì ìbọn kan lọ, wọ́n tún fún mi, wọ́n dìde fèsì wọn pa màálù lọ rẹpẹtẹ lọ́tún lọ́sì, òun ò ní jẹ́ wọ́n sinmi bẹ̀. So wọ́n rí yẹn achieve. Ìbẹ̀rù ọ̀jẹ́ ká wo rí achieve ní South West. Ọjọ́ yẹ làwọn Fúlàní ń rí o, tí wọ́n fi ń wo pé káwọn tún wọlé sí wa lára dáadáa bó ṣe wá wọn. They know they are not going to make any headway in the East. They have turned their attention to the West. Ọgbọ́n dáadáa, wọ́n ti mọ̀ pé àwọn ò lè jẹ́ lọ ní East 100%. They can never succeed in eastern part of this country. Fulani can never succeed. But in South West, wọ́n ti wọlé sí wa lára gan-an. To the extent pé a rí àwọn olówó ọlọ́lá wa tí wọ́n ń ra màlúù sí wọn lábẹ́ kan bá wọn sìn. A rí àwọn olówó ọlọ́lá wa tí wọ́n ń gbà wọ́n gẹ́gẹ́ bí gate man kí wọ́n máa sọ ẹnu ọ̀nà wọn. So gbogbo àwọn nǹkan yìí Fulani ti wọlé sáwà lára. Wọn ò rí East lọ mọ́, West ni wọ́n dorí kọ. Nnamdi Kanu ti sọ sẹ́yìn kó ẹsẹ̀ sọ nísìn. Ó wá dàbí ẹni pé àgbọ̀ngbà náà ṣùgbọ́n tó sọ ti wá ń rí bẹ́ẹ̀ nísìn. They are forcibly occupying their land and telling them that they cannot do anything about it. They are forcibly occupying our land and telling us that we cannot do anything 100%. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní wẹ̀ṣẹ̀lẹ̀ kan kó ọmọ 39 tísà méje kí wọ́n kó wọn wọnú igbó lọ kan ní a máa mú 1 billion wá kí wọ́n máa fún condition kí wọ́n máa jíyàn gbé káàkiri ilẹ̀ Káàárọ̀ Oòjíire lónìí. Ibi òwò wọn ni wọ́n ń wọ̀ táwọn ti Jẹ̀bú Òde ní kí ló ṣubú táwọn. Wọ́n náà jíyàn méjì péré gbé ní Jẹ̀bú Òde. Wọ́n dẹ̀ gba 70 million lọ́wọ́ ẹnìkan, wọ́n gba 200 million lọ́wọ́ ẹnìkan. That is 270 million naira from just 2 people or 2 segments of people. Bóyá ẹnìkan, bóyá àwọn ẹgbẹ́ kan, àwọn gúrùpù kan ni wọ́n kó. Wọ́n fi 200 million naira béèlì wọn. Tó mi tẹ́ fi san, ẹ máa retí wọ́n jí mi gbé. Wọ́n sọ the lucrative business ní South West. Níbi òlẹ́tún ti gbọ́ pé wọ́n jíyàn gbé ní South East. Oníṣàngó mògì ẹni tó lè wà dànù.
Yorùbá ní tẹ́ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde ẹ ń gbọ́wọ́lé lórí òní gbìyànjú àti pẹ̀sẹ̀ dà ọ̀dọ̀bálẹ̀ olóò fẹ́ kí àbúrò dáadé ẹ̀ àbẹ́gbọ̀n dáadé ẹ̀ wọn pe àǹlẹ́ o ìyẹ̀rọ ọ̀kín Ọlálọ́mí ọmọ Abísújó kọ̀ ọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n bá sọ pé sòwòjí dáadáa ó sọ rere o tọ́pẹ̀sẹ̀ dà ìwọ náà láǹfààní àti dìde bẹ́ni tó gbọ́wọ́lé ni lórí ọ̀bá gbìyànjú bẹ́ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde ẹ ń gbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti pẹ̀sẹ̀ dà níbi wọ́n ti ń kí ọ tó bá dúró wọ́n máa sọ̀rọ̀ lọ ni ṣùgbọ́n tó ṣe bí ẹni pójú ń kọ́ àbó ní nǹkan tó fẹ́ ṣe fúnra lára wọn panu mọ́ ń fúnra lára wọn pẹ̀sẹ̀ dà níbi wọ́n dúró sí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá àti Fúlàní ní ti ń ṣubú tẹ̀ wá nù ẹ gbọ́rọ̀ lẹ́nu Nnamdi Kanu. A whole presidency in a country openly and brazenly supporting terrorists. All of you watching and listening all over the world, you know that Miyetti Allah is a terrorist organization. You know that. They have killed. Èmi àtẹ̀yìn mà lóòótọ́ pé Miyetti Allah ikọ̀ afẹ̀míṣòfò ni wọ́n. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari sọ gbangbangba ìwọ gbọ́ èmi gbọ́ ẹ̀yin gbọ́ àwa gbọ́ ń pé kí wọ́n má pa Fúlàní kí wọ́n jẹ́ káwọn negotiate pẹ̀lú wọn kí Buhari tó jẹ president Nàìjíríà wọn gbàgbàkúgbà o especially with the Yorùbás a sì gọ̀ ọgbọ́n àgbọ́njú ọgbọ́n wa tó máa ń pọ̀ lọ́gbọ́n wa lára ni kí Buhari tó jẹ president wọ́n ní káwọn Jonathan ní káwọn Boko Haram kí wọ́n jẹ́ kárọ̀ ní ó wálé kó ní kò yóò sinmi ogun lílọ wọ́n ní táwọn bá fẹ́ negotiate Buhari ní kó gbẹnu àwọn sọ̀rọ̀ ó ti túmọ̀ sí pé Buhari ní link pẹ̀lú wọn ilé tán ọ̀dárúkọ mi ilé tán ọ̀dárúkọ Ṣèyí Mákindé nígbà tí ìmọ̀ ibi tán wà tí Ṣèyí Mákindé ọmọ ibi tán wà bó ni ó ṣe bó náà fẹ́ sọ pé kó wá gbẹnu àwọn sọ̀rọ̀ wọ́n sọ categorically pé Buhari ní kí wọ́n rán wá Buhari ní kó gbẹnu àwọn sọ̀rọ̀ ní tí Buhari bá ti sọ ń làwọn sọ but we still made him the president olọ́dún mẹ́rin wasted olọ́dún mẹ́rin mi wasted ikún létí kò gbọ́ràn kò gbọ́n kankan aságbé orí àga ń bẹ̀ fún dídí ọdún mẹ́jọ àwọn arábí wa ń jayé alábàtà lódìdí ọdún mẹ́jọ Buhari wọ́n ti gbilẹ̀ wọ́n ti takàn Tinubu wá dé nísìnyí àwa fẹ́ lé wọn níbo la fẹ́ lé wọn lọ bó la ti fẹ́ lé wọn ọ̀nà wo la gbà lé wọn ọ̀dọ̀ wo èmi yín. I've said that Benue State is theirs for the taking as a spoil of war. Now àwọn Miyetti Allah wọ́n nípínlẹ̀ Benue táwọn ni o àwọn ó sì gbàbẹ̀ àwọn Boko àwọn ti gba àwọn ìlú ní Borno wọ́n ti rí àṣì àwọn bẹ̀ pé àwọn ti jagun gba bí o àwọn làwọn sì ní gbogbo amọ́wọ́lẹ́rán ní tàǹsọ́ngbà náà ni pé Gàmbàrí pa Fúlàní kò sẹ́jọ́ ń bẹ̀ ìran kan náà níjọ́ ń bára wọn jà ní ìsín Gàmbàrí ti wá pa àbí Fúlàní ti wá pa Yorùbá ẹjọ́ ti wá wà ń bẹ̀. All of you are aware of it. You know what they are doing. Anywhere you have Fulani headsmen, terrorists for that matter, they tell you, oh, they are pastoralists. Ńgbà tá a bá ń sọ̀rọ̀ Fúlàní táwọn èèyàn bá sọ pé ẹran ni wọ́n ń dá bísínẹ́sì wọn ni Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kọ́lọ́mọ́jì ó sùn rébi tó bá wà ó kọ́kọ́ jáde ó lóun fẹ́ ṣe grazing route that means a fi àwọn àyè lẹ́nu rìsáàfù wa táwọn Fúlàní tó jẹ́ pé ojú ọ̀nà tí wọ́n mọ̀ dá wọn lù gbànú a ní no olókè ẹja ṣe kátú koloni àwa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé màálù dídà bísínẹ̀sì ẹnìkan ni kò káwa tó kùnà ó kì í ṣe bísínẹ̀sì tiwa báwo ni bísínẹ̀sì ẹnìkan ṣe máa mú láyò dídí president báwo ni bísínẹ̀sì ẹnìkan ṣe máa mú láyò dídí government bísínẹ̀sì aláta ò mú láyà yín àwọn tó ń kóṣù wọlé ò mú láyà yín àwọn tí ń da màálù ṣe máa mú láyà yín kí ni importance màálù fún wa tax mélòó èèlò ni tax dẹ́gbà lórí màálù tó ń dà nothing ọ̀rọ̀ àwọn tí ń kẹ́rù wọlé látòkè òkun ò mú láyà yín àwọn tí ń kó oògùn wọlé ò mú láyà yín àwọn tí ń kó mọ́tò wọlé ò mú láyà yín àwọn tí ń kó tọ́kí wọlé ò mú láyà yín àwọn tí ń kó òróró wọlé ò mú láyà yín àwọn tí ń kaṣọ wọlé ò mú láyà yín àwọn tí ń da màálù ṣe wá mú láyà president wa torí pé ká fún wọn láǹfààní ká fún wọn lóore ọ̀fẹ́ torí pé àwọn ń daran jẹ ó sì wá kàn wá àtúnlá àgbà kátù koloni náà bá tún yọwọ́ Ruga settlement wọ́n ti Ọ̀ṣínbàjò síwájú ńgbà náà asáré kó fún tátátátátá Ọ̀ṣínbàjò farínú ẹ̀wọ̀n Ọ̀ṣínbàjò ní máa ń lọ́kọ̀ àwọn ìyá lọ́jà ní ọmọ pín 10,000 káàkiri láyé ìgbà náà ìnà Buhari máa ń rán so. They are allowed to do their businesses in the forest. Why? All of you are aware of it. But you kept quiet, hoping that somehow Tinubu will emerge as the president or an Igbo man will come as the president and your family will start enjoying. But in the meantime, you have no more farmlands, you have no more forests, you have nowhere you can call your own home. Reality. Èròǹgbà wa ń gbà náà nù. Ẹ má jà bá wọn jà. Bóyá Tinubu wọlé, Tinubu ti wá wọlé báyìí nísìn.
ọdún mẹ́ta Bọ́lá Tinubu ti rí kọjá ní May 29 ọdún kẹrin ẹ̀ là ń gùn àkàsọ kẹrin ẹ̀ là ń gùn lọ yìí. Story ò change lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò bí wọ́n ṣe ń pa kúkúrú wọ́n ṣe ń pa gígùn bí wọ́n ṣe ń gbé obìnrin wọ́n ń gbé ọkùnrin. àwọn obìnrin ló ṣàgbákò jù torí kò pọ̀ nínú wọn tí máa ń bọ̀ lọ́fẹ̀ẹ́ tí wọn ò ní kó ìbásùn fún. mò ń wò kan àwọn Fúlàní bíi 8 ni wọ́n bá a sùn. wọ́n wà láàárọ̀ wọ́n wà lálẹ́ ńgbà mi. wọ́n tó sáfù lórí ẹ̀ kálukú sì tiẹ̀ yọ̀ọ̀rọ̀ yọrùn kálukú sì tiẹ̀ yọ̀ọ̀rùn kálukú sì tiẹ̀ tí èèyàn gbọ́dọ̀ kọ̀. wọ́n á tó mọ̀ ń tìbá ti kúkú pé kọ́ mọ yáta wọ́n yìí the only solution ni pé ká flush gbogbo àwọn wèrè jáde kúrò nínú igbó wa. bíjọba bá sọ pé orí àwọn burú àwọn ọmọ nǹkan táwọn lè ṣe wọn ò wá rí drone rà lágbàáyé tó lè detect ibi tán wà tó lè kùn wọ́n lórun táàfi lè rí wọn kó bí ọmọ yẹn tàbí táàfi clear wọn tán. ọgbọ́n tí wọ́n lò fún ní tí wọ́n ṣe fún Baṣọ̀run Gáà lóye kán ṣe fóun náà gbogbo àwọn ọ̀ràn Baṣọ̀run Gáà wọ́n pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀ wọn ò jẹ́ kí wọ́n escape ran wọn bá àwọn tó dọ́gbọ́n sá kúrò nílùú sá lọ síbòmíì tán fẹ̀yìn pọn lọ wọn ò tó bẹ̀ láti proud pọ̀ ọmọ Baṣọ̀run Gáà làwọn nísìn la fi pé bọ́ láyà òṣìkà bọ́ọ̀rán ti kú Gáà òṣòótọ́. Same stupidity exhibited by Hausa peasants that enabled Fulani to take Sokoto from them, that enabled Fulani to take Katsina from them, that enabled Fulani to take even Kanu from them. Every Hausa land is occupied either by a Fulani emir or a Fulani governor. ọgbọ́n nǹkan tí Nnamdi Kanu sọ ó ní àṣìṣe táwọn Haúsá ṣe nílẹ̀ wọn tí Fúlàní fi gba gbogbo ilẹ̀ wọn nù reality dẹ̀ ni bó bá any state ní north lónìí tán bá ti rí wàhálà Fúlàní herdsmen Fúlàní ní ìjọba lórí wọn Fúlàní ní ìṣèjọba lórí wọn àwọn Haúsá gangan ò ní ṣe ìmọ̀ ní tó ku Haúsá kù ní èdè wọn kò sí nǹkan kan tó kù wọn kù mọ́ ọmọgbọ́n tán Fúlàní dá tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́ sọ wípé Haúsá Fúlàní ń gbọ́ ya wọn ju Haúsá kò ń bẹ̀ wọ́n ní Fúlàní làwọn o wọ́n bẹ̀rẹ̀ sí ní dáhùn Fúlàní pé Fúlàní làwọn àwọn kìí Haúsá àwọn aláwúsá yàtọ̀ Fúlàní yàtọ̀ Fúlàní lèmi o àmì Fúlàní mà ojú wọn wà south west wọ́n fẹ́ wá gbalẹ̀ yín o. You don't want to reason, you don't ever learn that the main aim of Fulani is to conquer your land and enslave you. Look at Hausa people today. As I wrote yesterday, they are worse than a discarded tissue paper. They are worth nothing. Only their language is what is relevant in their lives. Everything else is lost. All of you are repeating the exact same mistakes that the Hausas made. This guy is making a lot of sense, but we never listen. Náà la tún play yìí tẹ̀ tún gbọ́ ìwé ẹni tí ò tí ì gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ń gbọ́ báyìí. Bó àkànmá tí ẹ ṣáà wí kóńkó jàre hàn ọmọ ọlọ́mọ kọ́ńtẹ́ǹtì ní wá. Bá ṣe mọ̀ ọ̀ràn fàdúrí tí kòkó kó lélẹ̀. Ẹni tí ó gbọ́ àwa tá à ní gbọ́ ò ní gbọ́. Torí tálíkà ni àìsí pásítọ̀ káládébóyè ní mínísìn mo wá jáde mo sọ bẹ́ẹ̀ mo máa papa is talking dáàdì o dáàdì jí o á gbọ́dọ̀ sí wọn lẹ́nu. Tòmọ́ torí pápẹ́ kóńkó kì í ṣe Adébóyè mi ṣe Oyèdépò mi sọ Yákèló. Ẹni gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹni gbọ́ nǹkan tí n bá sọ ọ̀rọ̀ mi ò ní nítumọ̀. That is why they are in trouble and that is why they can never ever come out of it. Haúsá ò lè jáde kó nu wàhálà tán wà mọ́. Inú wàhálà náà ni ìran Yorùbá ti wá kó sí báyìí. Ìbẹ̀rù bójó àwọn skul tó bá wà nítòsí igbó ẹ sọ pé kán kọ́ ọmọ wọn kó bẹ́ẹ̀ ń bolẹ̀ fẹ́ kán kọ́ ọmọ wọn lọ. ń bọ́ jẹ́ pé ibi tíṣẹ́ bàbá fì sínú ibi tíṣẹ́ màmá fì sínú ibi tọ́nà àti jẹ wọ́n wà nìyẹn. Bẹ́ẹ̀ bá ní kán kọ́ ọmọ kó bẹ́ẹ̀ kán kọ́ ọmọ wá sí gbòòrò ta ni ó bá wọn bójú táwọn ọmọ wọn ń gbòòrò. Ẹ̀yin lè bá wọn fún lóúnjẹ ẹ̀yin lè bá wọn sanwó skul àwọn ọmọ ẹ̀yin lè bá wọn mú àwẹ̀ fún lójoojúmọ́. Tọ́ra àwọn ọmọ tán kò ń wo yóò ti dábẹ̀rù sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé tí ń bẹ lẹ́yìn ìgbèríko ó ti dábẹ̀rù sí wọn lára. Nǹkan ẹyọ kan tó wù mí tí ìran Yorùbá ò bá ṣe ṣùgbọ́n tí wọn ò ṣe ò ní pé níbi ọjọ́ bíi mélòó kan ká tó dé wíkẹ̀ndì tá a wà yìí àwọn ilé ìwé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tilẹ̀kùn àwọn olùkọ́ ilé ìwé wọ́n protest lórí àwọn ọmọ tán jí gbé yìí èmi ṣe bí kan náà ni wà ní níbi tó bá dé bójú bá mú márùn tí ń sogójì ń sọ ọ̀ọ́dúnrún pé ní tó bá dé bá bọ́ya dé ó yẹ kó ṣe gbogbo ọlọ́yà bóun ni ọba ṣe rí ká ní bá ṣe protest lọ́yọ̀ọ́ tí wọ́n tilẹ̀kùn léèwé lọ́yọ̀ọ́ wọ́n ti public school wọ́n sọ fáwọn ti private school kan tilẹ̀kùn àwọn superb tilẹ̀kùn kílẹ̀tà àti tìpínlẹ̀ Ọ̀ṣun
ṣáì lọ skul ṣé lílọ skul àwọn ọmọ wa ń jọ náà wọ́n ti wá fi sórí rẹ̀ báyìí àbá ìlọ tán bá lọ skul lọ́jọ́ náà ìyẹn ló máa sọ wípé kán má sórí rẹ̀ ó yẹ kí solidarity yẹn pọ̀ kí ìpínlẹ̀ Ògùn kan ti tọ̀dọ̀ wọn náà bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ti tí wọ́n yẹ kò yẹ kó jẹ́ Ìbàdàn nìkan Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ everywhere kan tilẹ̀kùn skul láì sọlidé kí wọ́n gbé skul tì àti private àti ṣe public kọ́sùn ó ṣe bẹ́ẹ̀ kó Èkìtì ó ṣe bẹ́ẹ̀ kó Oǹdó ó ṣe bẹ́ẹ̀ Lagos state yọ ọmọ pò kí wọ́n lè mọ́ support wa Ogun state lè tẹ́lẹ̀ wa ọ̀rọ̀ wa ìbá ní ìtumọ̀ dáadáa majority èèyàn bá filẹ̀ kí ló dé tẹ́ skul náà fi lọ skul lónìí àtòrí àwọn ọmọ tán jí kó ni torí àwọn ọmọ tán kó táwọn ajínigbé gbé yẹn ni àtàwọn tíṣà wọn. bọ̀ Yorùbá Ọlọ́run ṣàánú gbogbo wa Jésù Olúwa wa àmì o so àwọn Haúsá ò lè bọ́nu wàhálà tán kóra wọn sí àwa náà ò lè kọ́lọ́ ń jẹ́ káwọ́ kúrò ń bẹ̀ àwa máa kúrò ń bẹ̀ ń tiwa àwa máa kúrò ń bẹ̀ ń tiwa lóòótọ́ mọ̀ ń pẹ́ ká tó gbégbèsè ṣùgbọ́n tá a bá ti gbégbèsè àti dé nìyẹn. All suffering from what I would an advanced version of the Stockholm syndrome. Can you imagine that these people came into their land and took it over and they cannot do anything about it? Hausa is gone. It took Fulani very many years before they came out of their shell to say we are Fulani. Remember before, many years ago, they told you we are Hausa Fulani. We are Hausa Fulani. Because that time, their subjugation of the Hausa race hasn't been completed. Now they have completed it. Have they not completed it? And what is happening right now? I ask you what is happening now. Fulani have now come out to tell you we are Fulani people. Is that not what they are saying now? They are not telling you we are Fulani. No more Hausa Fulani. What does that tell you? That the Hausa race no longer exists. Do you want the same thing to happen to you? Do you want the same thing to happen to your families? To your villages? Do you want your towns, let's say Ogbomoso, to be renamed into a Fulani name? Can you imagine? Ògbómọ̀ṣọ́ ló dákọ̀ Ògbómọ̀ṣọ́ náà ni wàhálà tí ń ṣẹlẹ̀ sí wọn nísìnyí. Is this not a prophecy? ọ̀pọ̀lọpọ̀ ìlú nípínlẹ̀ Kwara wọ́n sákò nínú ìlú wọn ṣé kò sọ bẹ́ẹ̀ bó ti sọ lóye sọ yẹn wáyé tó Ògbómọ̀ṣọ́ ló dákọ̀ Ògbómọ̀ṣọ́ náà wàhálà ti bẹ̀rẹ̀ yìí Ògbómọ̀ṣọ́ náà làwọn yẹn ti máa ń pẹ́ ara wọn Fúlàní kan wọ́n tó bíi 200 wọ́n wọnú igbó lọ Ògbómọ̀ṣọ́ yìí ni. Do you want to answer a Fulani name? Forget all the nonsense about unity of Nigeria. All they are uniting against is your common interest. Unless you prefer epileptic power supply, unless you prepare to live your whole life without running water, unless you want to live in abject poverty and deprivation, your only alternative is a revolution. Let nobody discourage you. All the countries of the world doing very, very well, they all went through a revolution. You must go through it. If you don't go through it, you can never ever survive. Ẹ̀rù revolution ni máa ń bà wá. Àìfẹ́ revolution, ẹ̀rù máa ń bà wá ni. Okay, you mentioned Oyo too. As simple as that. This very day, we are making it known to the whole world that the Muslim extremist dictatorship masquerading as a secular democratic government must be demolished. It must be demolished for you. Muslim extremist. Wọ́n ti bọ́lẹ̀ Yorùbá gan-an, àwọn náà ń béèrè sàríà wọn. Bí ẹni pé sàríà ni ó móríire báwọn èèyàn wọn. Ẹ ń fẹ́ òfin nígbà tí ò sí ànító àtàníṣẹ́kù. Ẹ ń fẹ́ òfin nígbà tí ò sóúnjẹ táwọn èèyàn máa jẹ. Ẹ ń compare Saudi Arabia, tébi ò lè pa wọ́n. Survive. They have to be demolished. If you do not demolish them, your lives will end very, very miserably. I assure you. I assure you. The zoo is on its knees. Everybody. The zoo is on its knees. Nigeria ló ń bá wí òun. Orí ìkúnlẹ̀ ní Nigeria wà. Tẹ́ bá dẹ̀ lè prove me wrong pé kì í sórí ìkúnlẹ̀ Nigeria wà. Wọ́n kó èèyàn lójú wa, wọ́n kó àwọn ọmọ lójú wa. Fúlàní wá ń fún the state ní condition. Are we not on our knees? Àwọn èèyàn ọlọ́mọ wa ń pariwo. Ẹ dákun ẹ ṣàánú wa o, ẹ fún ọ ní nǹkan bá fẹ́ gbà àwọn ọmọ implication tí ń bẹ ńlẹ̀. Wípé ọ̀rọ̀ tó só sí ni lẹ́nu tó buyọ̀ sí ni. A gbọ́dọ̀ pọ́n sólá, a gbọ́dọ̀ túyọ̀ dànù. It is easier said than done. Ẹ fún ẹni tí wọ́n gbà èèyàn ni ó fún ẹni tí ó fún wọn kọ́. Mọ́ bá fún wọn lówó tán fún wọn mọ́tò. Ṣé ká bá wọn fò fún ṣàríà náà sínú òfin ilẹ̀ Ìbàdàn? Ṣé ká fààyè gba Fúlàní ilẹ̀ Ìbàdàn pé kí wọ́n kókó ònú gbó kán máa kó wọ́n gbòòrò kí wọ́n wá ṣe kán máa ṣe fàlàfòlò? Sáà dá àwọn ọ̀daràn tí wọ́n mú fún ẹ̀sùn ọ̀daràn á mú wọn kúrò nínú ọgbà ẹ̀wọ̀n á sọ pé kí wọ́n máa lọ lálàáfíà torí pé a fẹ́ gbà yàn kúrò nínú igbó. So, ibi tá a jọ dénú o. Knows that
the zoo called Nigeria is on its knees. Who doesn't know that? Everybody knows. Nothing is functioning. You are all aware of it. When they say go and register for name or whatever rubbish is called. Is anything working in Nigeria? No. Kò sí ní tó ṣiṣẹ́ Nigeria. Education wa kò ṣiṣẹ́. Gbogbo school ọ̀pọ̀ mọ́. Secondary school tí mo ti jáde wọ́n lọ́mọ ọ̀pọ̀ ń bẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ classroom orí ẹ̀ ti já àwọn kan ti wó. Health care wa ilé yìí ti ń ṣàìsàn. Iná mọ̀nàmọ́ná wa téèyàn bá rí àwọn tí wọ́n wà nígbànú náà mọ̀nàmọ́ná yóò dàbí ẹni pé ara téèyàn bá fi wọ́n dá ìbájú ti Fúlàní lọ. Ó sì máa rí wọn báyìí inú ó sì máa bí ọ inú ó sì máa rún ọ. Àti ìlú náà wákàtí mẹ́ta ń lé wa rí. Àti ìlú náà wákàtí mẹ́ta. Bí wọ́n mú dé o wákàtí mẹ́ta wọn pa o complete kò ṣẹlẹ̀ rí. Lódìdí ọ̀sẹ̀ kan tán bá sì máa mú wa náà bí ẹ̀ẹ̀mejì. Tí wọ́n dẹ̀ ń délé àwọn èèyàn kan wọ́n dẹ̀ ń jáná wọn wọ́n sì ń délé àwọn èèyàn kan wọ́n ń béèrè bíìlì wọn. Kí ló wá iṣẹ́ Nàìjíríà náà? Bọ́ bá dé airport wa wọ́n máa béèrè pé sí Nàìjíríà náà Giant of Africa náà rí. Plane àdáni. Ojú ọ̀nà wa kò ṣe rìn. Kí ni tó ṣiṣẹ́ gangan? Nẹ́tíwọ̀kì ọ̀gbádùn. A lọ lọ́rùn lánàá ká tó rí tòṣe ni. Ilé tó sì yẹ ká lò òun lòun tó wá lọ wọ́n bí ojú yìí. Nígbà bá ra nẹ́tíwọ̀kì 850,000 naira 900,000 naira kí láfìtà. All of you took out without legislation, without any laws. Fulani can control you however they like. Once they announce it, Yoruba newspapers very foolishly and stupidly will support them because they want Tinubu as the president. And you are all dying every blessed day. Sọ parọ́ ni, kò parọ́. You are all dying every day. And you people reason up to say that what is happening in Nigeria is bad. There is no way that First Lady's daughter will not be alive today. That is the price you pay for duplicity. That is the price you pay for treachery. That is the price you will continue to pay until you rise up and say enough is enough. Ṣé ìran káàró òjìrì ti wá ṣe tán láti ṣe enough is enough báyìí? Ṣáà ti rẹ́dì? Ọlọ́run ràn wá lọ́wọ́. It is up to you to do it. You did it during NSAS. You can do it again. Can you imagine Fulani people telling you if you remove Fulanis from Yoruba forest? Imagine Fulani telling you, if you remove them from your ancestral lands, there will be war, and you are panicking, and you have not. Ṣé wọn sọ bẹ́ẹ̀ lóòótọ́? Pé tá a bá lé àwọn Fúlàní tí ń daran kúrò nínú igbó wa, pé ogun máa wà. Àwọn Fúlàní tí wọ́n ń jáde ńgbà náà tán ń ṣe press conference yàrá ń díà, including àwọn ọmọ kéékèèké Fúlàní youth. Wọ́n ń jáde wọ́n ń threaten odidi Yorùbá land. Ààrẹ sọ nǹkan kan, àwa kónkóló yìí náà là ń jáde tá à ń fèsì wọn gbà náà. Àwọn tọ́jà gbà wá mẹ̀lẹ́ ń bẹ̀. Àwọn olóṣèlú wa fọwọ́ ti gbọ́ndò. Business as usual. Inú kú lóró ń jẹ. Kò sí wàhálà. Why are they not saying something about the East? Why did they not say to Eastern Security Network? Why did they not say to me, if you don't stop evacuating Fulani terrorists from the forest, there will be war? Because they know, they understand psychologically that you don't have what it takes to resist them. Do you know why Borno State is still alive? Why you still have the Kanu? Now, gbogbo tí wọ́n ṣe ń lẹ̀ Yorùbá wọn lè ṣe ní East. Mo gbọ́rọ̀ kan pé láti ìgbà tí wọ́n ti dá Àmọ̀tẹ́kùn kalẹ̀, do you know bí Àmọ̀tẹ́kùn tó ti pàdánù ẹ̀mí ẹ̀ ó ti lé ní 200. Ìmọ̀ bọ́ yẹ gbọ́ rí ṣùgbọ́n mi ń gbìyànjú láti sọ fún yín bẹ́ẹ̀ pé Àmọ̀tẹ́kùn tó ti pàdánù ẹ̀mí ẹ̀ ó ti lé ní 200. Kí ló ṣẹlẹ̀ sí fámìlì wọn? Kí wọ́n ṣe fún fámìlì wọn? Orí òfin wo wọ́n fi gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀? Insurance policy ńkọ́ sọ wà fún wọn? Sáwọn ilé ẹlẹ́ni pàdánù ẹ̀mí wọn just like that náà wọ́n dẹ̀ ti lọ bẹ́ẹ̀ náà ni kò dẹ̀ sí wàhálà bẹ́ẹ̀. Ẹnìyàn kò dẹ̀ béèrè nǹkan kan kò dẹ̀ sẹ́ni tó ṣe nǹkan fún wọn. Kò sí wàhálà ṣáà o. People in Borno today was because they resisted the Fulani centuries ago. You have to go back to history to understand how Nigeria came into existence. Fulani has been expanding from day one, from Senegambia. All the way from Senegambia, they've been expanding, and now they are in Okigwe. All the way from Senegambia, they are now in Okigwe. And you're asking us to somehow fold our hands and keep quiet because of 2023, because one idiot is going to come out to become a president, because of that rubbish, because of that nonsensical notion, we should fold our hands and wait until we are overrun by the Janjaweed from the Sahel.
Is that how reasonable people think? Is that how people that wish to survive as a race, is that how they reason? It is very, very shocking that some of you do not understand what the Fulanis have in store for you. Very, very soon it is going to happen. And when it happens, your eyes will clear. And about whom you will see it very clearly. Understand it, what it's today, what the prophesy say, what the predict say, what you come to reality. I was warning you in 2014, 2015, 2016. They said he's a warmonger. He's a warmongering. I went to America and I told World Igbo Congress that this war you are avoiding is going to come to your villages. They said, no, it's not going to happen. What is happening today? When Yorùbá was supporting this the dead idiot called Buhari, did I not warn them that this evil you're supporting will consume you? They never listened. They never wanted to listen. IPOB is a terrorist group. You're trying to divide Nigeria. But Miyetia is not. People that you are calling bandits, have you heard anybody come out to say, please Buhari, since presidency is there defending terrorists in the forest, why don't you proscribe them? No, you cannot proscribe a Fulani group. Never. And all of you are supporting evil. When there is the proscribed IPOB, proscribed indigenous people of Biafra. These are Yoruba journalists writing junk. Every day they keep writing rubbish. But their land is under siege. Ní ra kan tẹ̀ nǹkan sórí social media Yorùbá gùdù pọ̀ àwọn ìbò ńláńlá vocabulary tó gbọ́rí oríṣiríṣi wọ́n ti fi support Peter Obi nìsín wọ́n mọ̀ bá ṣe ń kọ́mẹ́ǹtì wọ́n dẹ̀ fastest finger lọ́yẹ ká mọ̀ pé wọ́n and their land is under siege n ti pé Nnamdi Kanu sọ nìsín nù our land is under siege n gbà tó pé nǹkan wà under siege ó wà lábẹ́ ìkóni papamara wọ́n ti gé yín dè wọ́n ti bù yín dè wọ́n ti yí yín ká wọ́n ti ka yín mọ́ wọ́n sọ pé nǹkan wà under siege wọ́n ti wà lábẹ́ ìgbèkùn lábẹ́ ìkámọ́ tó fẹ́ jẹ́ pé kò fẹ́ sọ́nà àbáyọ fún wọn láti yọ jáde ṣírọ́ wà ní gbogbo igbó tó wà ní South West ẹ̀rù tí ń bà wá nísìn àwọn ọmọ tí ò sí lọ́yọ̀ state wọ́n sá kò léwe bí kan bá dẹ̀ ti sọ pé òun sábà àwọn tó kù náà ṣàjáde ni. And the Fulani will take it. You don't take time. And Fulani will take it. Ẹ bọ́ sí alájúlẹ̀ kan fi gbà kí lẹ wí kí wọ́n gbà kan máa mú lọ ń bò láìsàwọ̀. So I am here today to encourage them that they must stand tall. I'm here today to encourage them. Àwa Yorùbá ní báwí o ó wá láti wá encourage wa that we must stand tall and láti dìde face to face eye to eye man to man ká gba ilẹ̀ wa padà. Ilé ìta san ransom ó ti tó ilé ìta sunkún ó ti tó ilé ìta dáwó ó ti tó ilé ìta dárò ó ti tó èyí tó kàn wá tó ṣẹ́kù òun náà nìgbésẹ̀. Very strong, resolute. That is what Fulani does. They control the media. They have well-paid consultants all over the world doing their bidding for them. They have that woman at UN trying to lobby the world that everything is okay in the zoo called Nigeria. But you and I know that the zoo is not okay. You and I know the game plan of the Fulani. And what are you doing about it? Nothing. Every day you read, you lament, you complain. Every day you read, you lament. Every day you read, you lament, you complain. Every blessed day. Lórí social media wọ́n ti sọ pé wọ́n ti kó èèyàn mẹ́ta o wọ́n ti pa èèyàn mẹ́rin orílẹ̀-èdè wo la wá báyìí o kọ́ lọ́mọ ṣàánú wa ni o kọ́ lọ́mọ gbà wá ni o pam àti continue life wa. Bó bá jẹ́ láàárọ̀ lárí àti gbàgbé lọ́sàn-án bó bá jọ̀sán lárí àti gbàgbé lálẹ́ bó bá jálẹ̀ lábá pàdé àti gbàgbé kílì ò tó mọ́ àti ẹ̀rú ń lọ́bẹ̀ mọ́ why torí pé kọ̀ọ̀kan wa kọ̀ọ̀kan bí wa. Àwa rántí ọjọ́ kan àjàngbá àrọ́jọ́ ọjọ́ kan àdọ́gbọ́n sí àrántí ọjọ́ kan tí kànyàn tàbí tí ó kànyàn à ń sùn tẹ́tẹ́rẹ́ à ń han arun bó ṣe wù wá à ń fi jẹ́ àṣì Ọlọ́run ràn wá lọ́wọ́. All you do, that is all you do. You read, you lament, you complain, you do nothing about it. Your lives are being taken away from you. Your forests are being occupied. Your mothers are being raped. Your daughters are being abducted. And the whole national government, presidency, is supporting such people. And you're telling me that Nigeria is viably sustainable. Is that what you're telling me? That somehow this contraption is sustainable, it is viable. It can never be. Because the more you stay in one Nigeria, the more you are inviting the Fulanis to take over your ancestral lands, take over your villages, and to make life a misery for you. That is the end game. That is the outcome. If you doubt me, go and do a bit of research. Ask yourself, who are the Hausa people?
Who are the Nupe people? Who are the Bachama people? All of these people were steamrolled by the Fulani march to the Atlantic Ocean. And now they're in Yoruba land. They're in their forest. They are in their forest. And now they are in the Yoruba land. They are in their forest. Nnamdi Kanu ti sọ sẹ́yìn o. Before 2023 ló ti sọ o. Ká tó dìbò rárá fún Tinubu ló ti sọ̀rọ̀ yìí. Àbí ìgbà wo gangan ni wọ́n arrest ẹ̀ gan? Wọ́n ti arrest ẹ̀ kan tó arrest Ìgbòho. Ọ̀rọ̀ rẹ o. Ọ̀rọ̀ náà rẹ gbogbo gbajúmọ̀. And who is going to drive them away from there? If not the Yoruba youths. Forget about your Who is going to drive them away from there? Is it not Yoruba youth? Èmi Àkàndọ̀rọ̀ Awíkóńkó dẹ̀ sọ fún pé president kọ́ o, gómìnà kọ́ o, àwa fúnra lára wa. Bá a bá ṣe tán, ńlá máa lé wọn kúrò nínú igbó wa. Tó bá dìgbà náà, ní Sátúndé Okòlì, God bless you sir. Tó bá dìgbà náà, olóyè Sunday Àdìsá ọmọ Aládékún kò ní ṣẹ̀ṣẹ̀ dúró de àpúrúfà kankan látọ̀dọ̀ ẹnì kankan. Kò sẹ́ni tí ó máa expect pé kó dúró de àpúrúfà gan. Táyé ò ní sọ fún Kẹ́hìndé ẹ̀pọ̀ yá tó bá dìgbà náà. So àwa la jẹ́ balógun ọdẹ́rìn lọ àsìkò gbà náà tí ó gbàràn wa kalẹ̀ lọ́wọ́ Fúlàní. Bàbá lọ nílùú Ọ̀yá máa ti ń lé ní lọ. Kò wá ní jẹ́ pé àwọn karambani ni ó wà lé wa kúrò nílẹ̀ wa. Ẹ já gbọ́rọ̀ Nnamdi Kanu tán. governors, your elders are very strong. I love Yoruba elders. The way they behave, the way they talk. Very, very strong. They say they support Akeredolu. This governor of Ondo State. They support him in what he's doing. People must come out to say that enough is enough. When you travel to the north, do you live in the forest in the north? Òótọ́ dẹ̀ ni. Ọmọ Ìgbò tí ń bẹ north sínú igbó wọn ń gbé ni. Yorùbá tí ń bẹ north sínú igbó wọn ń gbé ni. Yorùbá tí ń bẹ ní east sínú igbó là ń gbé ni. Àwọn tó bá wà ní east tán gbé nínú igbó, á jẹ́ pé wọ́n ń dáko nínú igbó. Àwọn tó wà nínú reserve nìyẹn. Wọ́n ń dáko ń bẹ̀ ni, wọ́n dẹ̀ ń dá legally. Wọ́n lówó tí wọ́n san fún ìjọba wọn. Àwọn èèyàn dẹ̀ lọ talẹ̀ fún wọn. Kì í ṣe pé wọ́n dédé occupy inú igbó onígbó. Ìran Yorùbá ò kí rìnrìn àrè bẹ́ẹ̀. Igbo people in Sabangari in Kanu, are they living of course it's Hausa land, are they living in the forest? They came to the town, they work very hard, they build houses, they build mansions, they develop the entire place. Is that not what they do? What are Fulani people doing in our forest? Nobody can answer that question. They say that they're pastoralists. I want some of you. Ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí o. Kí làwọn Fúlàní ṣe nínú igbó wa? Wọ́n ní adaranjẹ̀ ni wọ́n. Nnamdi Kanu fẹ́ sọ̀rọ̀. Ẹ máa rí pọ́ìntì gidi mú bẹ́ẹ̀. Some of you have had your breakfast this morning. Please go to your fridge or go to where you keep your beverages and you will see pig milk. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ó ló mọ̀ pé majority wa àti jẹ́ǹjẹ́ àárọ̀ lónìí. There is something we call beverages. Nínú beverages ni tíì wà. Kò wá sẹ́ni tí ó mu tíì tàbí tí ó ra tíì tí ò ní ra mílíìkì sí. Mílíìkì òun kí náà fi ń ṣe, wọ́n ní wàrà màálù. Báwọn Fúlàní ṣe wá sin wàrà tó, bọ́n ṣe wá sin màálù tó, bọ́n ṣe ń fún wàrà tó, wọn ò lè ṣagolo mílíìkì kan. Ó túmọ̀ sí pé wọn ò wà innovative, wọn ò wà intelligent. Kò sílùú tí mílíìkì ti ń jáde tí wọ́n ń da màálù káàkiri. Mílíìkì Hollandi, ẹ sọ pé pig milk, Hollandi náà ló ti wá. Hollandi pig milk ti wá. Wọ́n dẹ̀ gbalẹ̀ gbàlú káàkiri Nàìjíríà. Ní táàmù Nàìjíríà lójúmọ́. Ó tó bó Hollandi ṣe bísínẹ́sì. Some of us were raised on pig milk. For how many years now? And you keep asking yourself, what is pig milk? Pig milk is minerally the same milk that the cows produce in Holland can be produced in the zoo. Ṣé tán bá ṣe mílìkì ní nọ́ọ̀tì sáwọn ará south ò ní máa mú báwọn ò tiẹ̀ rówó mú sí báwo sì mú nǹkan kó wá láti Holland là ń dùn rà wìtìwìtì. Ẹ bá mú méjì mẹ́rin ẹ fún mi mẹ́rin ẹ jẹ́ kó pé mẹ́jọ bá ṣe ń kanu àrílára wa ti ń ra páàkì bíi plate báyìí ní bíi slate báyìí ní wọ́n fi pálí sísàlẹ̀ wọ́n fi nylon yìí lókè bóyá 32 ló wà ń bẹ̀ bá ṣe gbénu wọ́n bá ń ṣe nọ́ọ̀tì ẹ owó tí wọ́n máa rí ń bẹ̀ àwọn gómìnà wọn lówó àwọn olówó pọ̀ ń bẹ̀ o wọ́n ní access sí màálù o bọ́n ṣe ń fún wàrà tí wọ́n ń tà ní pọ́kú lówó ẹ̀ ni wọ́n máa fún wàrà tí wọ́n máa fi ṣe mílìkì tí wọ́n máa rówó gẹ́gẹ́rẹ́ ń bẹ̀ ẹ̀rù ìbá tí bà wọ́n náà pé bí Nàìjíríà bá lè pín kó pín jàre àwọn tán lọ ń pín wa tìǹù àwọn tá a pínra wa tìǹù àwọn tá a jókòó tìǹù àwọn tá a fẹ́ kú pẹ̀lú wọn nù àbí ká pín Nàìjíríà.
Tell me the country in the world aspiring to be a member of the UN Security Council where you move cattle from place to place. Are you people well at all? You so-called Nigerians, are you normal in the brain? I'm asking you a simple question. Show me a country that aspires to be in the 21st century moving cattle from place to place. Tell me they're grazing. Yes, of course. Orílẹ̀-èdè wo káàkiri àgbáyé ni wọ́n tún ti ń ti màlúù káàkiri sí màlúù bá ṣe ń sin Nàìjíríà. Tá a da màlúù látọ̀yọ́ dé Ògbómọ̀ṣọ́, tá a da màlúù látọ̀yọ́ dé Awẹ́, da màlúù látàwẹ́ dé Ìwó, da màlúù látògbómọ̀ṣọ́ dé Odò Ọba, da màlúù látògbómọ̀ṣọ́ lọ sáwọn ìlú míì bí wọ́n ṣe ń dà káàkiri. Countries that, please tell me. All of you don't have any shame. When you have people, an entire presidency coming out to defend a very primitive, archaic agricultural practice, then you know you embrace this mess. You are in one almighty trouble, I'm telling you. People are in a mess. The Holland that you get your big milk from, did they move cattle from Rotterdam to Amsterdam? Not at all. I'm asking you a simple question. That they produce the big milk that you're drinking every blessed day. Why can't Fulani produce big milk in Sokoto? Why can't they produce Carnation milk in Kanu? They have the cattle. Before the white man came, did you see any farming in your forest? All these people talking rubbish about movement of cattle and movement of... I'm asking you. Yes, now, káwọn òyìnbó tó dé. Fúlàní ò dẹran dénú gbó wa rí. Bá wọn pàdé ń bẹ̀ rí. Àwọn baba ńlá baba wọ̀ sọ pé àwọn bá wọn pàdé ń bẹ̀ rí. Kò sí lákọọ́lẹ̀ pé wọ́n dẹran dénú gbó wa rí. Níbo wọ́n ti wá kẹran wọn wá.